mo sọ ayé ò ní. wọ́n ṣe ni. ìmọ̀ wọ̀lú ẹni rẹ̀ lọ ọ̀rẹ́ mi ti yá ẹ̀. ó ti kó gbogbo àwọn nǹkan tó máa ń pè gbogbo àwọn nǹkan tó máa ń pò àwọn mi ò mọ nǹkan tó ń pè mí mo ṣáà mọ̀ pé gbogbo ẹ̀ ló wà nínú drink tó gbé dání. tí ayé tá à ń gbé nílé ìbínú fún àyà fún ni màdámù ọ̀rọ̀ yóò ṣe pírìdìtì ọlọ́lọ́mọ tí Jacob nù bẹ́ẹ̀ bí ó ṣe fún yín. Are you that weak? Oh, tí ẹ lè gbọ́wọ́ ò ṣe kankan ó dẹ̀ nẹ́ ó dẹ̀ fi àpàṣẹ gbogbo ara báyìí. Ṣé kí n lọ máa sanwó fólóṣó níta kí n máa sanwó fún wọn láti fi bá wọn sùn nígbà tí mo níyàwó nílé. tọ́wọ́ ṣe bọ̀yọ̀ láyà mi ìtajà ti dà. Ẹ̀jẹ̀ ń dá ọkàn mi o kọ́ mọ́ mú òkè dání mo filẹ̀ fún èmi mo ní ìsàlẹ̀ ẹ̀jẹ̀ ọba wà ń bẹ̀ èmi mo ní gbogbo ìgbà tó bá dẹ̀ tún mi ni mo máa ṣe tí n bá ṣe ọmọ àlè ni mí. ṣé mo lè mọ ọjọ́ gílára rẹ báyìí. kó wọn lára yín pé kì í ṣe exercise o. ọlọ́run kan fún mi lára bọ́dì bíi ti sàn ní adé ni ẹni gbígbé èsì èdè. níbo ọ̀dà. ṣé bí mo dágbére fún yín lánàá pé mò ń lọ pàtí. kọ́kọ́ wọlé náà kọ́ bá ń ro ẹ̀fọ́ kó o sì gún yẹn sí. mi ì fẹ́ iyán ríro iyán gúngún mo fẹ́ o. mo ní kọ́ wọlé kọ́ fọ́gá rẹ wá. ògùn kì í gbà kí n wọ yàrá wọn ni. ẹ fọ́ ti gun ojú ẹ̀ títí yóò ojú ẹ̀ bọ́lẹ̀. ṣé ni wàá kì í. ọmọ tó bọ̀ wọ́n kì. Kò fẹ́ lọ fáánù tà. Òde ò ń dà. You're stupid. ẹ tiẹ̀ rọra ọ̀tẹ̀ kí ló dé gan. Kí ló kọ́ ẹ̀? Sọ ọ̀rẹ́ bóyá máa bí aṣọ ló dàbọ̀ àbúrò rẹ̀ ṣe ni. ẹ máa wo omi ọjà ní bírèkì àwọn tẹ̀fẹ́ táwọn tó ní bọ́sẹ̀ yìí nẹ́kọ̀ọ́ sí. owó yìí kò já rárá ẹ wá bá mi ṣe kí ẹ bá mi já kutukutu. bá a ṣe ń wọra wa yọ láti di tọkọ-tìyàwó fún mi ní nǹkan tó máa ń fún mi nígbà tí a bá ṣèyàwó tán. sórí bó ṣe ń mú yẹn a máa fọkàn tẹ. Bó ṣe lọ lẹ́yìn ó máa tutù sí. wọ́n ní irú èmi báyìí ni dókítà sọ̀rọ̀ nǹkan tó ń sọ fún ẹ̀yìn náà sọ fún. ọ̀rẹ́ mi mo máa lọ ronú kú ni o. bẹ́ẹ̀ ṣe wà tí wọ́n tó lè mú mi ronú láyéláyé tí máa fi kú inú mi máa dùn lọ ni. ṣé tí gbogbo ẹ̀ bá ń tọ̀ ẹ̀ ṣòfin pé mi ni màá parọ́ fún ẹ ṣá. ẹ wo ẹ má jẹ́ kí n purọ́ fún yín àfi tí ilé ìwà fẹ́ ṣe wọ́n gbé ó ti dá méjì. máa fẹ́ mọ̀ pé òótọ́ ni ẹ̀yin ẹ̀kọ́ fọkùnrin kan dán mi ò pé kó wá kírun mọ́ṣáláṣí mi a sọ fún yín bí àdúrà òun gbà àbí kò gbà. Ẹ̀fẹ̀ sún jáde máa máa bẹ sọ̀rọ̀ níjọ́ wo ló dé street náà àwọn tá one street tá two pan street à ń sọ nǹkan tó normal fún ẹ. èmi tí mo gbẹ bí ẹja kóté gan kùkúmbà tí máa ń gbà òun rèé bóyá máa ń rí ilé ìjì. ìgbà tó ń gbé kiri yẹn kọ́mọ yẹn má lọ fún ẹ ní injury o. Injury ti wà lára rẹ̀ dì ọmọ kan ti jẹ́ ọmọ yẹn rí. Mo mọ̀ kó ti jẹ́. ìgbà tí mò ń fẹ́ bàbá ẹ̀ èèyàn mẹ́wàá ni mò ń fẹ́. bẹ́ẹ̀ ni. tó bá yẹ pé àwọn pastors tó kù ni wọ́n wá sínú ilé yín kan ṣé bí mọ́mí ṣe ṣe sí wa yẹn náà ṣe máa dà wọ́n síta bí ẹran. níbo ni náà ti jọ. wọ́n á ní pé kí iná kó wó lu gbogbo àwọn ká wa. nígbà máa kó gbogbo yín parí ọ̀rọ̀ máa kó yín parí ẹ̀yìn pèrè. mi ì tiẹ̀ ronú lọ pé ọkọ àbí fẹ́ sí even boyfriend gan kò sí ìkànnì mo fẹ́ fi wọ́n ṣe. Ṣé ní bó ṣe wà yìí owó tó wà nú ẹ̀ ojú dé jùlọ. Wo àti Báyọ̀ ẹjọ́ wà that very night náà tó wà pọ̀. Báyọ̀. Ìtumọ̀ yẹn tí bá pààyàn kọ́ tí bá pààyàn tó jẹ́ pé wọ́n ló mọ̀ nǹkan ṣé kò bẹ́ẹ̀ mi ni. Ìwà lọ́lá, yeah. Love is pain, love is pain killer too. Kí leléyìí o, ìfẹ́ ló bá mi débi. I love you, ìwà lọ́lá o. I want you, I need you, ìwà lọ́lá. Sacrifice my whole life for ìwà lọ́lá o. My joy and pain and tears for ìwà lọ́lá. Má tàn mí, má fìyà ìfẹ́ jẹ mí nànà. Omi jẹ́ ojú mi ń bèrè níbo ló wà o. You can hear my heart beating for you. My lady, I want to marry you. Orí bá pẹ́ nílẹ̀ adire. I know I'll be great someday. I love you, ìwà lọ́lá o. I want you, I need you, ìwà lọ́lá o. Sacrifice my whole life for ìwà lọ́lá o. Ìwà lọ́lá, ìwà lọ́lá, ìwà ló ń gbogbo. Orí ló mọ̀ ọ́ lọ́la.
Ọlọ́run o aláburúkú wo lélẹ̀ mo kọ́ o mo kọ́ aláburúkú mo kọ́ wèrè lórí ọmọ mi ọmọ yẹn ọkàn ni mo bí alábí rọ́bì oníṣẹ́ lórí ọmọ mi ò ní ya wèrè ìwọ lọ́lá ò ní ya wèrè mo kọ́ gbogbo wèrè lórí ẹ o mi ò ní sunkún lórí ẹ ìwọ lọ́lá mi ò ní sunkún lórí ẹ irú aláburúkú wo wà lélẹ̀ Ọlọ́run mo kọ́ Ọlọ́run bá mi kọ́ mi ò bí méjì ẹyọ kan tí mo bí rè májọmọ mi ò ya wèrè Ọlọ́run. Dèrò òótọ́ ni àmọ́ wọ́n ní bí ọwọ́ ọmọdé ò bá ti tẹ̀ kódà kò gbọ́dọ̀ wádìí kò gbọ́dọ̀ wádìí kó tó pọ̀ bàbá o. mo fẹ́ kó rántí pé àwọn alágbára là ń bá fà á. lóòótọ́ ni àwọn alágbára ló wà ní iṣẹ́ ṣùgbọ́n mo fẹ́ kó rántí nǹkan kan ibi tí agbára àwọn kan pín sí ibẹ̀ ni tàwọn kan ti bẹ̀rẹ̀ má sùn lè sórí iṣẹ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ kó fọkàn ẹ̀ balẹ̀ àwa tá a máa ṣe ni àwa la máa win contract. èmi gbọ́ tiẹ̀ tó bá gbọ́ tèmi bẹ́ẹ̀ mo fẹ́ kó rántí pé owó tí ò bá ní pè ní kò ní dáa ká kó wọlé àbí bẹ́bí tí ò bá ṣàpèkú afẹ́yìnfẹ́ lẹ́yìn. o ṣe nọ́ọ̀sì fíà ni. of course ma nọ́ọ̀sì fíà owó la fẹ́ kó lè. wọ́n máa nọ́ọ̀sì fíà kankan ó dàbẹ́ ní pé o believe me sórí ibi tó sọ̀rọ̀ ẹ dé ó ti yé mi. sórí iṣẹ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ fọkàn ẹ balẹ̀ àwa la máa ṣe àbí ṣé ká bẹ́ẹ̀tì lé. bet. yes. are you ready? yẹ ká fi lé bet. ilé. yẹ ilé. èmi ò sọ wípé Daniel ṣẹ̀ mí o àmọ́ nǹkan kan tẹ̀mí mọ̀ ni wípé ọ̀rọ̀ àwọn ọkùnrin wọn ò ṣe é nu ẹnu fún sórí tí ebi bá ń pa wọn òun náà máa ń pe ọmọ alákàrà tí wọ́n bá ti yọ tán báyìí ìka kan báyìí kò ní wọ̀wọ̀ ń dì mọ́. mo tó lọ sọ. bákan náà kọ́ ni gbogbo ọmọ ṣe ṣorí nílò onígbàjámọ̀ ṣọdẹ gbogbo àwọn ọkùnrin tó ń wo yìí wọ́n yàtọ̀ tọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Daniel ṣe yàtọ̀ láàrin gbogbo wọn. That is the point. And to buttress your point ṣorí bí mo ṣe wo Daniel yẹn kì í ṣe orí ológun dẹ̀bi tí a yà ọkùnrin tó lè múyàn kàn òun ni Daniel jẹ́. ẹ jọ̀nà tálẹ́ ṣíṣe ò bá gbè bí òun ṣe légbò mo ti mọ̀ pé Daniel ló máa ṣáìdì mo mọ̀ pé kò sí nǹkan tí Daniel bá ṣe ó máa ń da lójú ẹ̀ ni ṣé bíbí kan náà lẹ ti jọ wá ṣe bọ́ ọmọ ìlú ẹ̀ ni brọ́dẹ̀ ẹ̀ ni ó yẹ kó lè ṣáìdì ẹ̀. ẹ máa kọ́ra yín jẹ fèyí ṣalájọ kí ló ṣẹlẹ̀ kí ló hápùn ẹ máa gbà mí lọ́wọ́ fèyí ṣalákẹ́ ẹ̀ jọ torí Ọlọ́run eléyìí ò ń ṣe pé bóyá torí mi àti ẹ̀jíjọ wá láti ìlú kan lọ no. mi ṣàdéhùn rí kòtò kí ti ọ̀rẹ́ mi bọ̀ no nǹkan tí ojú mi rí ni mo sọ. òun wọn bá tiẹ̀ máa wà láti ìlú kan náà ṣe bí Daniel ṣe wà rẹ̀ ìfẹ́ ti di àràbà sínú ọkàn mi kò dẹ̀ sí ẹnì kankan báyìí tó lè bí òun. ẹ jọ ń torí Ọlọ́run ìgbà tó wá ń filẹ̀ kékeré tó ń ran ṣan kò sí nǹkan kan tó lè yà ó ti dàràbà sí ẹ lọ́kàn jọ tí nǹkan burúkú kan bá tiẹ̀ wá ṣẹlẹ̀ tó wà láti gbé wà tí Daniel ò fẹ́ ra. kò sí fèyí ṣara kò lè sí I repeat kò lè sí tó bá dẹ̀ wà. kó tiẹ̀ lè wà Ọlọ́run jẹ́ kó wà wo ìwọ ló máa lọ Daniel. àwọn ẹjọ́ torí Ọlọ́run ìfẹ́ wà lá wọ́n filẹ̀ síbi tó wà ìgbà mélòó ló kù tó máa fi parí ẹ̀kọ́. ìgbà mélòó ló kù tó máa fi parí ẹ̀kọ́ ẹ̀ ṣé bọ́stẹ̀ ló ti wà látijọ́ yìí ṣé bọ́stẹ̀ ló wà ó wà kó kékeré báyìí ń ṣẹ̀tọ̀ pẹ̀fẹ́ mu kúrò ńbẹ̀ kí ló dé ṣé bá jọ bí ni. ṣorí kékeré tó kù yẹn ara ẹni tó bá parí kékeré tó ń ṣe lọ́wọ́ yẹn ó ì máa ṣe masters ẹ̀ now kò sí nǹkan tó wrong tá a bá gba 3-bedroom flat fún ọmọ tó ń ṣe masters I mean jẹ́ kí owó reflect lára ọmọdé yìí now what are you talking about. alẹ́ fẹ́ bàjẹ́ ni ẹ ti mọ̀ pé wà lọ́la bàjẹ́ tẹ́lẹ̀ ẹ dẹ̀ tún fẹ́ bàjẹ́ sí i kí ló dé gan-an kí ló dé jẹ́ kó mọ̀ yìí wúlò fún wa tó bá ti parí tó ti bẹ̀rẹ̀ masters ẹ̀ a room self-contained is okay ọkọ mi a room self-contained is okay for her. ọ̀rọ̀ pé wọ́n fẹ́ bàjẹ́ kọ́ kò sí nǹkan tó wrong tí ọmọ tó bá ń ṣe masters lọ́wọ́ bá ń gbé 3-bedroom flat okay kò ná ẹ ní anything and for God's sake my word is law I am the father and the father has spoken alright. èmi ò ní kó má jayé o bọ́ọ̀rù ayé tẹ́fẹ́ kó má jẹ yìí
èmi ò lè fẹ́ rárá tẹ́ bá fún Ìwàlọ́lá ní ìdá wípé kò ló bó ṣe wù Ìwàlọ́lá máa bà nǹkan jẹ́ ṣé bẹ́ẹ̀ mi ni mo bí Ìwàlọ́lá ti láìkì fàájì jù. tẹ́ bá ti bímọ síta bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn kúkú sọ fún mi kó ti bímọ síta Badmus kí ló dé. I have the final say. Ọmọ mi á gbé 3-bedroom flat tó bá ṣe masters ẹ̀ tí ò dẹ̀ sí ìwọ̀n tẹ́nibọ̀dì lè ṣe. mo ti sọ tèmi o tó bá dẹ̀ gbélé tán fúnra ẹ̀ báyìí ló máa gbé torí mo ti sọ ó bí pé wọn nìkan ló bímọ ẹ ṣe máa jọ bí ni. nǹkan kan ni mò ń rò kó tó dé mo fẹ́ padà sórí nǹkan tí mò ń rò yẹn. Thank you. Kí ni wọ́n ní mo rò dé ẹ̀ náà. Kò sí wọ́n nínú ọ̀rọ̀ tó sọ lásìkò fàájì bá wà báyìí níṣẹ́ ni kéèyàn yà ṣe fàájì kó yà gbádùn ara ẹ̀. Exactly ọ̀rẹ́ mi. You're very right. Òótọ́ ọ̀rọ̀ ló ti sọ yẹn. But èmi wá feel pé ṣe jẹ́ ká change normal sport wa lálẹ́ ká lọ sí club mi because ibẹ̀ yẹn ti fẹ́ máa wà boring sí mi. Èmi feel pé kẹjẹ ká try another place. Ká lọ at least ó máa tún fún wa ní new vibes àbí kí lẹ feel. Change venue. Níbo wà la mọ̀ tá máa lọ sí báyìí tá bá change venue. Ẹ wo ibikíbi tó bá wùn yín ni kẹ́ lọ. Tèmi ni pé màá tẹ̀lé yín lọ sí anywhere and everywhere tẹ́ bá lọ. It's a problem with Ghana. Yeah, let me Daniel. Daniel Olanimu. Daniel. Ṣọ́gbẹ̀rì ni ẹ tó fi ń kọlẹ̀kùn. Jọ̀wọ́ máa wọlé bọ̀ jàre. Okay. Sure. I'm good. So ẹ má bínú pé mo need láti follow rules and regulation. Mi ò gbọ́dọ̀ nítorí ayédáyé ọ̀làjú kí n má kanlẹ̀kùn kí n tó wọlé, so mo ní láti kanlẹ̀kùn tí n bá gbọ́ wọlé I'll come in, tí mi ò bá gbọ́ wọlé I have to stay out. Ṣé wàá wá jálejò? Ẹ lè má ṣe nǹkan awo yìí náà. Nǹkan awo ẹjọ́ ṣé wàá wá jọ́gbẹ̀rì ni tó fi mọ̀ nǹkan awo dá mi lóhùn àti wípé àmà kì í réwú lọ́sàn-án kẹ́ eléyìí tẹ yọ sí wa all dolled up yìí ṣé kìí ṣe pé ẹ ti fẹ́ máa gbé nǹkan gbẹ̀yìn wá ṣá. It's all for good. Mo kò decide wípé lálẹ́ yìí mi àti ìyàwó mi we need to go out. Kò possible kò jọ rárá èmi náà sọ náà tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó wọn ní wo jẹ́ wá sọ fún ẹ o ṣọ́rálẹ̀ yìí òbé ló mú mọ́tò tó ti lọ báyìí tó ti lọ tán pátápátá òun ní ojú wọn sí sórí èmi àti ọ̀rẹ́ mi àti fi ìṣara a níbi tá à ń lọ lálẹ́ so padà wá next time. Wo jẹ́ kí n sọ fún ẹ kò lè work báyìí èmi tẹ̀lé olólùfẹ́ mi lọ a lọ jẹ dínà nìyẹn. Wo àdàkẹ́ mọ́jọ́ mi òótọ́ ọ̀rọ̀ ló ti gbọ́ lẹ́nu. Ìwọ̀sọ̀rí alẹ́ àwa ti níbi tá à ń lọ kò dé gbúdọ̀ kúrò láàrin. A ní kò lè wọ́ọ̀kì. Ìwọ̀lọ́lá máma rí yín létà ẹjẹ́ àsọdọ̀jọ́ ọmọ. àṣẹ bí ó ti ṣe ní ìrẹ̀lẹ̀ àbí tó wọ̀ ó dẹ̀ ẹgbẹ́. See you guys later. Ìwà. Ọ̀rẹ́ mi orí ọmọ ìtìgbẹ́ dàrú káyà ti dá lórí kálọ̀ wá bẹ̀rẹ̀. Àbí báwo? Wọ́n ní ìgbọ̀dẹ̀ nínú. Àbí òbílẹ̀ ìbẹ̀ pòlísì. Ìwàlọ́lá. Gbogbo ìgbà tí mo bá ń wo ojú ẹ̀ kí ló máa ń dàbí ẹni pé mo ríra mi nínú ojú ẹ̀. I want to ask, Ìwàlọ́lá, ṣé ìwàláyé mi lè ní ìtumọ̀ láláìsí ẹ̀ ń bẹ̀ ṣá? Ìfẹ́ mi, bó ṣe ń ṣe náà ló ń ṣe mí náà. Wo mi ò mọ bí ò bá tiẹ̀ ṣe rí ká ní mi ò lọ ṣe alábàápàdé ẹ̀ o. Wo níṣe ló máa dàbẹ́ ní pé mo wà láyé bí aláìsí àti tún pé gbogbo tí mi bá ti rí ẹ tí mi ò ti rí ẹ pè báyìí ó máa ń ṣe mí bí ẹni pé mo fẹ́ ṣàìsàn ìfẹ́ ni. A jẹ́ pé ó ṣe gẹ́gẹ́ nìyẹn. A jẹ́ pọ́rẹ́ mi àti ẹ̀ dàbí tí ìgbín bá fà ìkàrà wọn àtẹ̀lé. Ìgbín àti ìkàrà wọn ò dẹ̀ ṣe yà. Ṣorí ọlá ìgbín tiẹ̀ nítorí tí ò bá sí ibi tiẹ̀ ni. Ìkàrà wọn tèmi náà ti di báṣabàṣa á ti di nǹkan táwọn èèyàn fi ń kó pàǹtí àbídọ̀tí káàkiri. Daniel, ìjẹ́ nǹkan kan tẹ̀lé mú ìjìnà sí mi. Kò sí ní rí nítorí ọ̀rẹ́ mi àti ẹ ti di olówó nkókó bí èkó náà ṣe wo nkókó mọ́wọ́. I love you. More than you think. I love you. Orí ló mọ̀ọ́lá, ó
ó dájú pé máa dọ́lọ́lá lọ́la. èmi náà mọ̀ but nǹkan kan ni mo fẹ́ kó yé ọ ṣó mọ̀ pé ilé nílé ẹni. ìlú nílùú èèyàn. Okay daddy, ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. I will be in Nigeria next month by God grace. Okay, nǹkan tó sọ pé òun ṣe ṣó dẹ̀ ti yanjú ẹ̀ ó ti yanjú ẹ̀ wo ṣó mọ̀ pé Démídùn tó wà nínú ilé pẹ̀lú mi obìnrin ni a ní ìwọ lọ́kùnrin tí mo lè fẹ̀yìn lẹ̀ fún so nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn I don't just understand you. mo máa round up gbogbo events mi àti school activities mi once I will come to Nigeria. I don't just understand you last month ló sọ pé o máa dé last month pin ààrí ẹ. ó dẹ̀ mọ̀ pé Démídùn tó wà nílé pẹ̀lú mi obìnrin ni mi ò lè fi iṣẹ́ mi lẹ̀ fún ìwọ náà ni mo lè fi lẹ̀ fún. ẹ kọ́ rí dáàdì. dúró bẹ́ẹ̀. ṣé ohun Démídùn kọ́ ni mo gbọ́ yìí. Démídùn náà máa ní àtàná ló ti jáde ó ṣe wọlé bọ̀ sínsìn ló ń gbóhùn ẹ̀yìn. ẹ jọ̀ọ́ bá mi gbé fún un. gbà lọ. Jello. Adémídùn. Mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni ṣé mi ò mú dágbére fún un kí n tó kúrò nílé. ẹ wò ọ̀rọ̀ tá fẹ́ sọ yẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ tá fẹ́ sọ. gbé fóònù mi wá kó rẹ sọ̀hún jáde. mo fọ́ o kí ṣe méjì fẹ́ mọ̀ èmi ó yẹ bí ìnáwó wọn fi kéèṣe ọ̀rẹ́ ọ̀gá o lé dá wọn náà dáadáa àwọn ẹtú bí ìnáwó mi. ìgbà tó ń dẹ̀ ṣe rí nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan tí mo bá rántí kí wọn gan fúnra wọn máa pè mí pé àkí ló ṣe tó òkì mi o. àmọ́ bí náà fẹ́ bí èkó ẹ̀ṣẹ̀ kan náwó wọn ṣé ṣe à ń kàwé wọ̀ ní síbi as a secretary. bí mi lẹ́ẹ̀kan sí. ń gbà wí ọ̀rọ̀ interior gbogbo wáṣẹ̀ exterior wo pọ́pọ̀ ó dà papọ̀ mára wọn ìpapọ̀ mára wọn bóyá ọ̀nà púpùpù wọn gbà wọ̀ lídé ṣe ìwé òun ó dorí bẹ́ẹ̀ yẹn. wàhálà ẹ̀ o stupid orí ẹ̀ ti jàre pẹ́ lọ́rọ̀ tó sẹ́ ṣé géètì fún mi kọ́ yẹ kí n bọ́ síta jàre. ọ̀nà púpùpù wọn gbà wọ̀ lídé ṣìwé. ṣé géètì fún mi. bọ̀rí náyé mi ò rà ká bí èkó ìbéèrè pẹ́sìn lọ́nà bẹ̀rẹ̀ ṣe é ṣùgbọ́n wo kàwọ̀ ní púpùpù wo gbà wọ̀ ní púpùpù. ṣé mi ò sọ fún ẹ mo sọ fún ẹ pé àràbà ni bàbá ẹni tàbá bá lábà òun ni bàbá. ẹ̀bẹ̀ nǹkan tẹ̀mí ń sọ ni pé ọ̀nà wo ni wọ́n gbé gbà tó fi bọ̀ sí i because bí mo ṣe wà yìí yorí tó bá gẹ̀ sínú mi ò lè kọ́sẹ̀ o. ẹ̀mí gan mọ̀. ọ̀nà wo ló wá ń gbé báwo ló ṣe ń ṣe tó kọ́ mi ní àwọn tíríkì kọ̀ọ̀kan tó máa ń lò yẹn. o fẹ́ mọ̀ jẹ́ abájú. o fẹ́ mọ̀ o. o dọ́ọ̀rẹ́ ẹ mọ̀ o kàn ń bá mi rìn ni. ẹ jẹ́ ká gbà pé mi ò mọ ìwọ fọ̀nà hàn mi. ìyẹn pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ni ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn jẹ́ ká tẹ̀ gbé ti contract sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ ọmọdé yìí kan. àṣé Adéfisóyè àti. Ìwàlọ́lá. ọkọ mi ṣó dẹ̀ rò pé ó máa possible ṣá. why tí o lè possible now ó máa possible ṣé ọmọ wa ṣé òun ló máa choose ọkọ fúnra ẹni àbí ọkọ táwa bá fi pé ó dáa ló máa fẹ́ she has to do our bidding now yes why tí o lè possible. ó tọ́ ló sọ kò jẹ́ sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó bá fẹ́ fi sóyè bọ́n tí irú ọmọ ẹ yẹn wọ́n lè dàgbà tó yẹn ó dẹ̀ rò pé kò lè ní àfẹ́sọ́nà kankan. ẹ jọ irú àfẹ́sọ́nà wo ló fẹ́ ní lọ́nà tí àwa ò fọwọ́ sí tó dẹ̀ máa jẹ́ pé òun ló máa ran ogun mọ́ kó òun ló máa fẹ́ tiwa ló máa ṣe gbogbo tó bá ti ní àfẹ́sọ́nà tẹ́lẹ̀ kó gbàgbé ẹ̀ choice tiwa yìí ló máa fi torí àwa mọ fi sóyè dáadáa. ó tọ́ ló sọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó bá fẹ́ fi sóyè. ó dẹ̀ rò pé ó máa gbà fún ẹ. kò ṣe nígbà èmi ni bàbá ẹ̀ èmi ò kọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu onú ò gbọ́dọ̀ kọ̀rọ̀ sí mi lẹ́nu she has to do our bidding. so sure. look we have seen more years than her so tiwa ló máa ṣe alright ìwọ ṣàfihàn mi pẹ̀lú ẹ̀ sílẹ̀. kò sí wàhálà tó bá ti sọ bẹ́ẹ̀. bí mo ṣe sọ nìyẹn bí mo ṣe máa ṣe nìyẹn ìsóyè ló máa fẹ́.
Welcome, bro. Damn, Ademidun. Yes. I miss Nigeria. Hey! Oh, mo bí òtútù bẹ̀rẹ̀ ṣe pọ̀ tó mẹ́. At times, mo máa ń gbọ̀n ní pé tí mo mọ Nàìjíríà tí mo ti wá, ó gbé máa gbóná ni. Bọ̀dá mi, èmi like òtútù, mo fòrò, ẹ̀yin lẹ tún complain báyìí ó ga o. Ademidun, tó bá rí òtútù gidi ẹ̀rọ abáyé. A ní tó tútù yẹn bá bẹ̀rẹ̀ ní Swiss báyìí, máa ká sábẹ́ duvet ni. Ṣé bí weather rẹ̀? Just enjoy what you have. Enjoy what you have. Sweden is one of the best country though. Nigeria is one of the best country though. But Sweden, enjoy what you have. Our weather is the best. Ṣé tẹ rí Naija tẹ wá ìtẹ̀ṣe wá sílé ẹ̀mí máa ṣayé fún yín. Ó ṣe ọmọ mi. Àwọn ibi tí mi máa gbé yín wọ̀ yín kó máa lanu ni pé kí ló ṣẹlẹ̀ gangan. Bí ẹ mọ̀ pé ó ti pẹ́ máa gbé yín jáde fọkàn ara yín balẹ̀. Ó ti pẹ́ gan. I miss you. I miss you. Èwo inú mi ti ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe wálé. Ṣé mo pé inú ilé máa ń wà bọ́ọ̀dì sí mi ni? Inú ilé máa ń sú mi because màá kàn máa tẹ fún máa sọ ẹ̀mọ dáàdì náà owó yìí ni owó yìí àti iṣẹ́ yìí ni mo máa ń wà bọ́ọ̀dì every time. Bọ̀ èsì ìtẹ́tìdé mo mọ̀ pé ẹ wò ó wọ́n ti dáràn ní. Ó dé sọ́wọ́ I miss you to be honest. I miss you. Ademidun, you mean so much to me. I miss you. And it's good to be home once again. I swear. You are the Lord. You need to tell me what you àdúgbò pé owó omi owó ẹ̀rẹ̀jà ògbódò lọ. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ bí ọmọ gidi ṣe ń ṣe ló ṣe ṣe yẹn ọmọdé tí ìyá àti bàbá lè mú yàn gan. Your mother and I are very proud of you. We are proud of you. Bẹ́ẹ̀ làwọn kò láǹfààní láti mú nǹkan kan jáde àtòfò àtògó kan tó parí ẹ̀kọ́ wọn ikú ti kì wọ́n mọ́lẹ̀ a fi yọ wọn o àkànfin gbórúkọ lọ́rùn kárí ẹ̀kọ́. Èmi náà mọ olóore dáàdì mi. All thanks to my mom and dad. Ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín. Ṣé rí ọmọ gidi tẹ́ fẹ́ kí n jẹ́ ẹ̀rọ̀gàn náà ni mo máa jẹ́. Ọ̀rọ̀ tó sọ last yẹn jọ tún sọ. Torí màmá ẹ̀ ni mo ṣe fẹ́ kó tún sọ. Okay, mom, ẹ wò èmi náà mọ̀ ní oore. Ṣé ti gbọ́ àmọ́ ọmọ gidi tẹ́ fẹ́ kí n jẹ́ ẹ̀rọ̀gàn náà ni mo máa jẹ́. Àmín. Thank you. Ó ṣe gan. Ṣé orí ọ̀rọ̀ tí mo ní kó tún sọ yẹn ó nídìí tí mo ṣe ní kó tún sọ. Àdúpẹ́ kò ti ṣe tán. Mo mọ̀ pé now final project ẹ ló ń kọ lọ́wọ́ àbí? Ṣé wàá rí final project tó ń ṣe lọ́wọ́ yẹn kò disturb any other thing like bó ṣe ń ṣe lọ́wọ́ yẹn á ń wà kó máa rò ń pa okay marriage so that òun ṣe tán báyìí òun wọlé ọkọ ẹ tí nǹkan kan ò ní disturb ẹ. And there is this wonderful guy Fisoye cute ó ṣe parí ìwé ẹ̀ ní Switzerland. Oh no, this boy is a wonderful boy, handsome. I mean anything tó tí obìnrin wà lára ọkùnrin wà lára ẹ̀. Dad, ìgbéyàwó bíi ti báwo kí ẹni tí èmi àti ẹ̀ta àríra wa rí kájọ ṣe kí ni. No, this guy is handsome. Kí ẹni tí èmi àti. Baby, the parents are very, very rich. Honestly. Dad, understand me kí ẹni tí èmi àti òjò ríra wa rí rárá ká ṣe kí ni. Ẹ gbọ́dọ̀ fẹ́ra yín ni nítorí pé èmi àti dájẹ́ àtijọ́ sọ adẹ̀ ti fi dọ̀rẹ́. Mo mọ̀ yí pé tẹ bá fẹ́ra yín ẹ máa gbégbé àlàáfíà ìgbé ìrọ̀rùn. Daddy, èmi ò ní mi ò gbà tí yín. The picture you showed me ó fi wọ̀nyí pé she's a very pretty girl. Ọ̀nà sọ bẹ́ẹ̀. But Daddy yẹ ká wò ní àti angle kan. Ọ̀tọ̀ ní kíyàn ní ìwà, ọ̀tọ̀ ní kíyàn ní ẹwà. Kí ni ó fún yín ní assurance pé this particular girl you are talking about she has a good behaviour? Because ìyẹn náà má ta gúndà di o ìwà ṣe kókó. Mi ò lè rí ibi tí ò dá kí n tiẹ̀ sí Fisoye. Ọmọ yẹn ìwà lọ́lá lórúkọ ẹ̀. Yàtọ̀ sí pé ó ń jẹ́ ìwà lọ́lá. Ká gbé torúkọ yẹn kó ń bẹ̀. Òun fún rẹ̀ ní ìwà tó dá mi lójú. Ọmọ yẹn níwà. Wọ́n kọ́ ó dẹ̀gbẹ̀kọ́. Wọ́n bí nílé eré. Wò ó Fisoye. Tẹ́ bá fẹ́ra yín. Ìgbé ìrọ̀rùn ìgbé àlàáfíà lẹ máa gbé. Daddy, is that what you want? Ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn? Nǹkan tí mo fẹ́ nìyẹn.
Mumbo, I'll get back to you. Mọ́mì ẹ wò àlá tí ò lè ṣẹ ni o ẹ má wò lè jẹ́ ká lára rárá mi ò lè bá fi sóyè dá ọ̀rẹ́ ká má wàá sọ pé ká fẹ́ ara wa. wo ìwà ṣé wọn ló dáyé sí wa ni àbáwá la dáyé sí ẹ ṣé báwa la bí ẹ àdè lè tiẹ́ síbi tí ò dáa mo rí fún ọ kéré jù láti lọ́kọ náà. Good ẹ̀yin náà mọ̀ pé mi ò kéré jù láti lọ́kọ ó túmọ̀ sí pé mo mọ̀ nǹkan tí mò ń ṣe ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín èmi ti ní olólùfẹ́ tèmi o ẹ má jẹ́ kí èròǹgbà àti ìmọ̀tara ẹni nìkan ti yín kó ba ìfẹ́ tí Olúwa ti gbèjẹ́ o. Will you shut up? Ìmọ̀tara ta ni ṣé báwo náà kò máa ṣeré létí omi ni ṣé báwa la bí ẹ ṣáfẹ́ tiẹ̀ ṣubú ni. wọ́n ìwà lọ́lá bí màá ṣe ṣe nǹkan tèmi ni kò yí padà ọ̀nà kan ló jẹ́ gbà ọ̀rùn dán fún ọ̀nà míì ìnira ló bá dé kó yá ọ̀rọ̀ fi sílẹ̀ bẹ́ẹ̀ ni. Mọ́mì kò lè work kò lè work. Ìwà lọ́lá yeah. Love is pain, love is pain killer too. Kí lélẹ́yìí ìfẹ́ ló bá mi débi I love you, I love you. Ẹ jẹ́ ká bọ́lẹ̀. Èmi ò bọ́lẹ̀ o. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? O ò bọ́lẹ̀ báwo? Ẹ jọ nítorí Ọlọ́run. Kí ni nǹkan tó wá fẹ́ ṣe sínsìn torí mi ò understand gbogbo eléyìí? Kí ni mo fẹ́ ṣe síbi tí báwo? Ṣé èèyàn mẹ́ta á máa dúró ní méjì méjì ni? Wo jẹ́ kí n sọ fún ẹ, kò sí ẹni tó lè ya èmi àti Daniel. Àwọn parents mi gan wọ́n ti gbìyànjú ẹ̀. Bó tó bá yá ń sìn á rọ̀ lára wọn. Wà ìwà lọ́lá á mà dá kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mọ́mọ́ torí àwọn ọkùnrin kó tapá sọ́run àwọn pẹ́rẹ́ǹtẹ̀ tó dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ àwọn ọkùnrin ọ̀rọ̀ wọn báyìí kò ṣe gbèsè jìkà ó wá fẹ́ parẹ́ torí Daniel ó dàbí ẹni wípé ó ti gbàgbé nǹkan tí Fúnṣọ́ ṣe fún ìgbà táwọn 200 level ó dà pé okò ẹ̀ ló tún lọ yìí. Fèyí ṣàrà kí ló yí tó ṣe láì kó máa ka ọwọ́ àkàsẹ̀yìn Fúnṣọ́ ìgbà yẹn nìyẹn ìwọ náà wò Fúnṣọ́ ti yàtọ̀ sí Daniel gidi gan ni ṣó ti gbàgbé ni. Excuse me. Can I have a word with you? Thank you. Mo fẹ́ rojọ́ púpọ̀. Nǹkan kan wà lọ́wọ́ ẹ̀ tí mo fẹ́. Èmi dẹ̀ ní nǹkan tí mo bá fẹ́. Tí ò bá wọ́dọ̀ mi, I'll go for it. I can ask or take it. That's really dear. Ìwọ náà rí kó deep. Tó bá wò mí dáadáa, wá rí pé mo rẹwà. Mo dùn wò. Mo dẹ̀ jójú ń gbèsè. I've been eyeing you for a while now. Mo fojú sọ. Mo fara sọ. But ó wò mí. I can see it all. I've seen a lot of your messages on my phone. A lot of your missed calls and all that, but my problem is nǹkan tí mi ò bá fẹ́ náà mi ò fẹ́ náà ni. I'm not just interested. I'm in a relationship and I'm happy about it, so there's nothing else I'm looking for. Are you saying I'm not beautiful? Mi ò rẹwà tó? I didn't say that. You're a very beautiful woman. Lady, you're rare. Trust me, your kind is rare because there was someone your kind of courage to actually walk up to a man and tell a man, hey, I like you. Well, you did. That's a good courage. But I'm just the type that continue banija me nifiromu. You can let that mean. So I appreciate your advances. I have my relationship, sweet, and I'm happy about it. So all I'm gonna say is thank you for walking up. Thank you for your advances. Okay, let's go. But let me assure you, Agomi, Oluma dear. Really? Yes. Let's wait and see then. Alright. Take care. Thank you. Daniel, push my journey.
Mo fẹ́ kó gba 200,000 naira. Take it. This is going to be a start. Ó mọ̀ pé ẹni tá a bá fẹ́, òun ni ilé ẹ̀ ń jìnnà. Ẹni tá a bá fẹ́ báyìí, ilé ẹ̀ máa ń súnmọ́ yàn ni. Àwọn Yorùbá ló dẹ̀ sọ wípé ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀, òun ló máa ń ṣe lákàlàkà tọ alábẹ̀ lọ. Òun ló jẹ́ kí n mọ̀ bí tó ń gbé. Daniel, I love you and I want everything about you. Have you been able to go for a test? To know if something is wrong with you or not? Because I can assure you of the fact that something is wrong with you. Nítorí mo ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ sí ni pé tí o bá nídìí obìnrin ò ń jẹ́ Kúmúlú. Tí o bá ṣe pé ó ní nǹkan kan tó fẹ́ lò lára mi, you won't be doing all of this like your life is bent on it. Ṣoṣo ọ̀pọ̀ gbádùn ṣá. Really? Má try ẹ o. Má try ẹ o. Àpáta ni mímú ẹsẹ̀ forí sọ o. Oh my God, Daniel. Why? Why are you twisting everything? This is pure love. I don't mean any harm. Daniel, I love you. I want everything about you. Kò sí nǹkan tí mò ń wá lára ọkùnrin tí ò sí lára ẹ̀. Nǹkan tó jẹ́ kí n máa lé ẹ kiri nìyẹn now. Jọ̀ọ́. Don't want me, don't need me, because you can never get close to it. Is that clear? I have a relationship and I'm serious about it. I don't need your money because I'm contented with what I have. So, for your information, just get up now, get this money, put it back in your bag, use the door and get out of my house. Daniel, this 200,000 is just for a start. There is nothing you are even starting with me, so take your money and leave. Okay. Once again, thank you. Have a good day. Ọkùnrin mélòó ló wà níta tó lè take care obìnrin bẹ́ẹ̀ yẹn? Bọ́bọ́ yẹn love ẹ seriously. Gbogbo test ta fún bọ́bọ́ yẹn, gbogbo ẹ ló pass. Gbogbo nǹkan tèmi Susan tí mo try. Bọ́bọ́ yẹn ò tiẹ̀ wojú mi at all. Ọmọ bọ́bọ́ yẹn love ẹ o. Ó love ẹ indeed. Ládùúgbò nǹkan tí wọ́n Susan ṣe fún jẹ́ nítorí ẹ náà ta ló wá sọ fún ẹ pé torí pé ó ti pass gbogbo test ta fún yẹn ó wá torí ẹ wá fi òpó jẹ ni ṣé mo bóyá actor gan ni bọ̀bọ̀ bí n pé òun gan ó ń play yìí gbogbo ìrọ̀ pẹ́ ń test ẹ̀ ó wá ń play along ni wo ọ̀rẹ́ mi àdá kò jáwọ́ nínú àpọ̀n tí ó yàn kó tètè dómi lákaná. Àdá ló ń ṣe ni wọ́n bá lẹ́yìn sí i. Wọ́n sọ wípé àwọn ọkùnrin míì wà tíyàn bá fi àyà lu àyà wọn báyìí ayéèyàn máa bàjẹ́ ni bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn obìnrin míì náà wà tó yẹ pé wọn ò ṣe é kọlù rárá ayéèyàn máa bàjẹ́ ni ṣé tẹ̀ wá rí àwọn ilé kò ṣe pé ayéèyàn máa bàjẹ́ lásán ẹ wò ayéèyàn máa ta ni nítorí pé àìsàn káìsàn ó máa wà nírú ara àwọn èèyàn báyìí mi ò dẹ̀ fẹ́ kẹ́ kó àìsàn káìsàn ẹ mọ̀ pé ẹ ṣe dé ni ẹ mọ̀ bó ṣe ń lọ rárá ṣe rí ọ̀rẹ́ mi yìí nǹkan tẹ́ bá fẹ́ ló máa ṣe fún yín so ó fẹ́ kẹ́ wọbẹ̀ yẹn ń sìn kẹ́ sọ fún wọn pé ókè o ẹ ti ń lọ o. Démi dùn òun mi kò tó dé ó ní mi àtàwọn ọmọ tàjọ wà ń bẹ̀ kò dẹ̀ ní make sense kíkọ́ abandon wọn síbẹ̀ nobody does that so mo kò tó máa ṣe fún mi àjọ máa wọbẹ̀ yẹn ń sìn àjọ máa wà for a while so tó bá ti pè mí àti ẹnìkan one on one we'll talk about it and I will give you what I feel about what you just told me now. No. Ṣé ó dà pé ẹ understand nǹkan tí mo ń sọ yìí ẹ jẹ́ káwọn girls yìí ẹ jẹ́ kán máa lọ ẹ fi wọ́n sílẹ̀ kó ń ṣàwọn tó yẹ kán rí mọ́ yín àwọn eléyìí àwọn ọkùnrin tó ti ṣe wọ́n ti pọ̀ ṣé fẹ́ ṣe ra yín léṣe ni ṣé fẹ́ para yín ni ẹ mọ̀ pé mo love yín gan mo lè fẹ́ kí nǹkan kan burúkú kó ṣẹlẹ̀ sí yín ṣe rí ọ̀rẹ́ mi yìí mo mọ̀ láti kékeré ẹ rántí ẹ̀ mọ̀ ni Adébíyí pé tájọ lọ sí school gbà yẹn ẹ lè má rántí mọ́ bò ṣe rọrẹ mi yìí kọ́ tẹ́ bá fẹ́ ló máa ṣe fún yín ọmọ dáadáa ni ọmọ jẹ́jẹ́ ni ẹ wò náà ṣé kò fáìn ni. Démi dùn nítorí jẹ́wọ́ ni o
You know, I can do anything for you. Yes. Because you're my sister. So, my work my suffer on girls that I need to go and I'll discharge them and I'll get back to you. What's your name again? My name is Bimpe. Give me a few minutes. Give me, are you sure? I'm sure. Thank you. Ṣe ní láìkẹ́ ṣé orí bóun náà ń wẹ̀ látòkèdè lẹ́nu. Má tọ́ mi sọ fún mi. Tán ẹ́ ó láìkẹ́. Má tàn mí, má fìyà ìfẹ́ jẹ mí nànà. Ṣé tèmi ò dẹ̀ ti wá bá mi báyìí? Ọba ndógó ní níṣẹ́ lọ sódò ọba rẹ̀. Odò ọba ló kún yìí, iṣẹ́ ọba rẹ̀ kò ṣe má jẹ́. Odò ọba rẹ̀ kò ṣe kún ọmọ. Orí bá pẹ́ nílẹ̀ adire. I know I'll be great someday. I love you, Ìwàlọ́lá. Ó sùn ni. Ìwọ ọmọbìnrin yìí, ó jẹ́ máa fi ìrònú ṣe rẹ̀ léṣe. Ṣé fẹ́ para ẹ ni? Ó lè dìde lọ́gànjọ́ òru bẹ̀rẹ̀ sí ní sunkún. Kí ló dé? Ṣé fẹ́ para ẹ ni? Ìgbà tí mo lè ti wá débi tọ́nà ti gbé ìpín báyìí nǹkan. Ọ̀nà òpin síbi kankan. Ìwọ fún ara ẹ̀ òun ló fòpin sọ́nà. Kí ni problem ẹ? Ṣé fẹ́ para ẹ ni? Wo jọ nítorí Ọlọ́run. Ọ̀gànjọ́ òru la wà. Á dà kó sùn. Má fi ẹkún egbére tó ń sùn. Má fi dà mí láàmú. Má fi disturb mi. Jọ̀ọ́. Ilẹ̀kùn oṣù. Daddy. Mi mú tí mo sọkún náà àwọn ìyàwó mi sí ni. Nǹkan tí mi tẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ ni pé ọ̀rẹ́ mi ṣe Badmus. Ó invite wa fún dinner by next week. Daddy, ṣé ẹ ṣì wà ní orí kí èmi àti ìwà káfẹ́ra wa iná ni? Of course. Ṣé ìwà ò kí ń ṣobìnrin ni? Daddy, mi sọ pé kí n ṣe obìnrin. But ẹ mọ̀ pé wo kò sáyè fún bot kankan bí lókìá ọmọ olówó ni ẹ thank God ọmọ olówó lòun náà. Ó kàwé òun náà kàwé tẹ́yìn méjèèjì bá tẹ wọnú ara yín tẹ fẹ́ra yín. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni. Okay Daddy, èmi ti gba tiyín but ẹ jẹ́ ká gba ibì kan wo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. Ayé ta wà ń sìn yìí Daddy, this century kò sí ẹni tó máa ń fọmọ ọ̀dọ̀ rẹ̀ mọ́ pé kọ́mọ kan àtọmọ kan kọ́ fẹ́ra wọn tí wọ́n mọ́ra wọn. It does not work again. Èmi ò rí ọ̀nà ìṣòwò tẹ́ ń sọ yóò ti máa níyàn kan tó ń fẹ́. She's old enough to have a fiancé of her own. Fi sóye, you are not to decide for her. I'm very sure tó bá rí ẹ, she will be very very happy to have you as husband. Look here, oh, jọ mí rárá. Mo dẹ̀ fẹ́ kó jọ mí. Look at you, handsome man. I'm your father. Fi wá jọ mí. Mo dẹ̀ mọ̀ pé mi ló jọ. Aṣàlè jẹjẹ bí ẹni tó rò bí ẹni. You know me now. Máa kó tán ni. Máa kó ráúráú. Kí ló ń ṣe? Don't not say the fear. Obìnrin kọ́ ni. Daddy, yeah, okay. Daddy, bá ti jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn. So, ìgbà gbogbo ni a fẹ́ yọjú sí wọn ní next week. Saturday. Next week, Saturday. Saturday. All right. Kújó. Wo. Tani bí mi tún pẹ́ tuntun yẹn ló tún dé. Wo. Àyà mi ló ń jàre. Lecturer yẹn ló fẹ́ yọlé ayé lẹ́mìí ààrẹ. I'm so sorry. Ṣé o ṣe jàre? Thank you for tó bá mi tọ́jú ìyàwó mi látàárọ̀. Ìyàwó ẹ̀ tó dá dúró látàárọ̀. Wo. Àfi bí ẹni pé Ìwàlọ́lá ò kì í sọ̀rọ̀ rárá. Kò sí nǹkan tí mi ò fi lọ tán. Ó lóun ò fẹ́ nǹkan kan. Babe, what's going on? I'm good. With the tone of your voice, I don't think you are. I said I'm fine. Ṣé bọ́dọ̀ mi nìkan wà tí mo bá yó tí mi ò bá yó ṣé mo ní mọ̀. You're sounding harsh. See, whatever it is, you should be so free to let me know about it and we can find solution to it together. I'm fine. Ẹ jẹ́ kí èyí fi yín sílẹ̀. Ó dà pé kò fẹ́ sọ̀rọ̀ lójú mi. Ìwàlọ́lá, kí ló ṣe é náà?
sí àti kúrò lájòjì ara wa òkú ọjọ́ mẹ́ta ti kúrò lájòjì òkú dẹ̀ kí n farapamọ́ fẹ́ni tó bá máa wẹ̀. See, whatever the problem is, just let it out to me. Then we can both sit together and look through it and see how we can solve it. Tanya, I said I'm fine. I'm fine. You're my woman. And I know when you're fine and when you're not fine. Ojú tí mo ń wò kò jojú tó fine. Can you just be kind enough to let it out to me and let's settle this? See, just... Fine, let it out. Okay, fine. See, I don't even know how to start. Like, I don't know. Ṣe nílé fún ọ. Ní ìwọ̀n pé ká ló ṣe surprise fún. Bó ṣe sọ fún ẹ ló dà. Okay. Dìran pàápàá, mo ti kìí náà wà lọ́wọ́. Okay, that's good. Bẹ́ẹ̀ ni ní ìwà sọ, mo dẹ̀ ṣọ́ pé àìsàn tí kì í sọ ìbára rẹ̀ ìwà lọ́la táwọn méjèèjì bá wà lójú kan. You be surprised. She will be marveled. Kò ní lè sọ pé no. Wọ́n ní adùn kò tiẹ̀ láìkẹ́. No one like her. Okay, wọ́n náà ṣe nǹkan tó ń ṣe láyé kíá. Ó máa láì bẹ̀rẹ̀. Ó lè kọ́kọ́ fún mi lórí bẹ́ẹ̀ yàn. Ìwà lọ́lá, kí ló ń ṣe? Látàárọ̀ tá ti ń dúró, kódà àwọn àlejò gan ti ń jókòó. Mọ́ mi ṣe dandan ni. Ọkọ mi, àfi tipátipá mú ẹ. Tó bá yá ó máa tó yẹ nǹkan tá à ń ṣe yìí torí tiẹ̀ náà ni. Jọ ọkọ mi dákun. Jọ bàbá ẹ̀ tí ń retí ẹ̀ sálẹ̀. Ó dẹ̀ má dojú tì wá. Jọ ó yá ọkọ mi. Jọ má bínú. Jọ ọkọ mi. Jọ má bínú. Over to check out. Well, gentlemen and ladies, ẹ má jẹ́ ká bá ká má fi ọ̀pọ̀lọpọ̀ péjọ. Adediran and the family, I welcome you to my house. This is my good wife, my beautiful wife. Ó ní Ọlọ́run ní kí Ìwàlọ́lá ti ara ẹ̀ jáde tí a ti torí ẹ̀ jókòó lọ́jọ́ ẹni. And that's my beautiful daughter, Ìwàlọ́lá. It's our pleasure. This is Adefisoye, my handsome son. And that is Ademedun, my beautiful daughter, my angel. And ìyá wọn ti fi wọn sílẹ̀ fún mi láti kékeré àti kékeré ni mo ti náà sí wọn bọ̀. Ọ̀rẹ́ ó try. Ọlọ́run ni. Ọlọ́run dẹ̀ ni fi wọ́n pa yín lẹ́kún. Àmín ìyá mi, àmín. Tó fi rè wọ́n tán dàgbà tó báyìí. Ọkùnrin làdá o. So, ká má waste time ara wa mọ́. Ìwàlọ́lá, recently mo bẹ sọ̀rọ̀ kan tí mo sọ pé ọmọ kan wà tàbí nílé rẹ̀ tí wọ́n tọ́ dáadáa pé ó school ní Switzerland. Ìjẹ́ ó rántí olójókòó yẹn Adefisoye nìyẹn. That's the handsome and good randy dandy guy that I was talking to you about. Ilé rẹ̀ láti bí. That's my boy. Anyway, Adefisoye, that is Ìwàlọ́lá. Adúmáadán, ó jọba bẹ́ẹ̀. Orípo jọba bẹ́ẹ̀. Ó wá fi ìwà rẹ̀lẹ̀, ó fi jọ mọ́mí ẹ̀ tó jókòó yìí. Abínilére, wọ́n tọ́ ó dẹ̀gbẹ̀kọ́.
Daddy, she's beautiful. O ayé àdá fún ìtòsọ yẹn. Àmì sá. O ayé àdá ìwọ náà rí léèrè mọ̀ fún ìtòsọ yẹn. So ní ìsìn tí aya ti mọ ọkọ tí ọkọ rẹ̀ ti mọ ìyàwó ẹ̀ àwọn náà máa pìkẹ̀ láti ibi táwọn agbèdè yìí wọ́n á dẹ̀ máa bá láìfà ara wọn lọ ẹ má yẹ káwa tún waste time ara wa lórí yẹn. ká bọ́ síbi tí oúnjẹ wà ká jẹ ọ ká jẹ we need to celebrate this occasion. àwọn kí lẹ fi jẹrọ jẹ ká rí lágbà ó ní ìjọba kiri bàbá ṣe ń ṣe lé náà lára wá ṣe mí. ẹ make sure pé everybody wọn jẹun. Báwo ni? Bó lẹ́ lọ. Jọ̀wọ́ ibo ni mo fẹ́ ràn mí? Mi ò rán yín níbi kankan. Mo kàn ń béèrè ni pé bó lẹ́ ń lọ. Démi dùn. Ìgbà tó mọ̀ pé ò níbi tó fẹ́ ràn mí. Wáyé tó ṣe fẹ́ mọ ibi tí mò ń gbà àbí ibi tí mo fẹ́ dé. Ok, ẹ má bínú. Tó bá yẹ pé nítorí nǹkan tó ṣẹlẹ̀ lánàá, I'm sorry, ẹ má bínú. Démi dùn. Ó mọ nǹkan tó fún ẹ ní audience tó fi ń bá mi exchange gbogbo words tó ń bá mi exchange yìí because mo dúró síbi ìbá ìmọ̀ ń bẹ́ exchange words. Most of who are you to question my whereabouts? Ṣé wo ni o máa make decision fún èmi? Jọ, ta ni ẹ̀gbọ́n ta ni àbúrò? Or is it because of all this big girl you think you're doing now? Bọ̀dá mi kò sí big deal bẹ́ẹ̀ tí má bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé ibo lẹ́ ń lọ. It's for your safety kí n kàn lè mọ̀ pé ibi ìbá ilé ẹ̀gbọ́n mi wà ní. Ok, o fẹ́ mọ ibi tí mo fẹ́ dé? Mo fẹ́ dé ọ̀dọ̀ ìwà ní school, mo fẹ́ yọjú sí wa. Nítorí pé ẹ̀ ń lọ sí ọ̀dọ̀ ìwà lè ṣe fún mi látítù lè ṣe pariwo mọ́ mi. No bọ̀dá mi láàrin èmi àti yín a mọ̀ wípé ìwà ò love yín. Àwọn obìnrin kan dẹ̀ wà ń tà ń bẹ̀ yẹn tí wọ́n love yín tán dẹ̀ ń kó fún yín. Kí ló dé tí ẹ lọ fún wọn tó jẹ́ pé ọ̀dọ̀ wà ilẹ̀ ṣàrùn rí mọ́? Kí ló dé? Adébídì, will you shut up? Dúró náà nǹkan kò yé mi nínú gbogbo nonsense tó máa bá mi pa fún ìgbà tí mo ti dé yìí. Is it because o ti grow wings àbí? Ìwọ ni wọ́n make decision fún èmi fi sóyè. Are you sick upstairs or something is just wrong with you? Ẹjọ́ ẹ̀dẹ̀kọ́, èmi tí mo dúró tí mo ń bẹ̀rù ọjọ́ ni ẹjọ́ ẹ̀kọ́. I give you the right. Bọ̀dá mi, nítorí ọ̀rọ̀ ìwà lè ṣe ń pariwo mọ́. Dèbínú, get out! I said get out! Kí ni ó ṣe tí ó ṣe yorin? And when I get back to this house, I'm going to deal with you personally and you know that. Bọ̀dá mi. Awo ni o Daniel, but ọ̀gbẹ̀rì kan wà níbí o, Bádé ló ń jẹ́ ń tiẹ̀. Ẹ ǹlẹ́ o. Fi kí ló ṣẹlẹ̀, ó tiẹ̀ kí wa. Ìyẹn bí ẹnu, má bínú. Mo ní kí n má fàkókò yín ṣòfò ni. Ìyẹn ló wá ní kó má kí wa. Àní o má bínú sí ẹ, mi ìfẹ́ waste time mo yẹn ni mo ṣe ní kí n tètè sọ fún ẹ pé ìwà lọ́lá o, kò sí lóstẹ́ o. Ṣé ó ń bọ́ ló lọ? Ìyẹn lèmi ò lè sọ̀rọ̀. Kí ló dé ká ẹ̀ wá ń tà náà? Kí ló dé tí ò gbé mọ́tò ẹ̀ lọ? Mọ́tò ẹ̀ ní fault. So kò lè jáde pẹ̀lú mọ́tò ẹ̀. Àti kódà ìpá àwọn parent ẹ̀ pé mi ò mọ̀ ṣàkóso, àmì náà pé kò sí ní. So time wo ló fi ipò máa dé báyìí? Ìyẹn lèmi ò lè sọ̀rọ̀, wá mi fẹ́ mọ̀. Ẹyin kí ló dé tó block ẹnu ọ̀nà tí ò já wọlé? Ọlámídé ò wọṣọ yìí wò ló wá, ó lè lóhùn ready láti faṣọ sára. Ẹ lè wọlé. Bóyá kò pé ìwà lọ́wọ́. Ti já mi lẹ́kùn. Kí ló ti fi ìṣẹ́ránṣẹ́ bẹ́ẹ̀? Kò yé mi. Ọ̀rẹ́ ti gbà fúnra sí nìyàn. Yes, ṣé wò rí pé ajá tó bá ti rí ni tó ń jùrù tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí rí ni tó ń gbó ṣé ó mọ̀ pé ó ti ń ní ìfura nù ni. Jàlọ, ọ̀gbẹ́jà máa tapò sí ìbáyìí. Ó máa jẹ́ kó understanding. Kò sí nǹkan tó jú òrì níbẹ̀. Mo jẹ́ kí n sọ fún ẹ. Wọ́n ní ìṣàn báyìí ó ń láàrin. Ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀. Kò sí big deal ń bẹ̀. Ó máa jẹ́ kó mọ̀ ni. Fèyí ṣara. Ọlámídé. Ó máa dájú o. Ọ̀rọ̀ mo dájú kọ́ o. Mi ò ṣáà ní wí kò tó lẹ̀ kí ní kọ̀rẹ́ wa kókó sínú ẹ̀.
kò ń ṣọ̀rọ̀ pé mo dájú lélẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ. You guys should just stop because I'm not happy, please. Oh my dear, you will soon be happy. Ìwọ farabalẹ̀ ṣó ti yí ẹ farabalẹ̀ tí n bá ṣe ń sọ máa gbọ́ sí mi lẹ́nu wàá rí pé at the end of the day ó máa be happy. Fèyí ṣara. ẹ má tàn mí má fi ya ìfẹ́ jẹ mí. ó kọ̀ ọ̀rọ̀ lẹ́yìn ìpínlẹ̀ kò tí ì gbé. ṣé kìí ṣe pé ìjù lọ́wọ́ ni mi ó dàbí pé ìwà lọ́la ò pé kọ́lẹ̀ náà. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ má rí bẹ́ẹ̀ definitely bóyá ó fi fóònù sínú yàrá kó bọ́s tàbí kó má sí níbi tí fóònù ẹ̀ wá. ó ju fóònù ẹ̀ sínú yàrá for the past 2 hours tó ti ń pè ṣé kìí ṣe pé àdá ìwà lọ́la ti fẹ́ máa lójú méjì báyìí. láyé kò lè wọ́ọ̀kì ìwà lọ́la tèmi mo máa mọ̀ gan ni mo máa mọ̀ bí ẹni mọ owó ni. ṣó ti gbàgbé ni the love between us is so strong that it's not going to be easy for anybody láti sọ pé òun fẹ́ dédé tú wa ká or break the relationship. Kò lè possible, kò lè work. Ó ti yé mi, ó ti yé mi. Kò yé wọn, yóò yé wọn lọ́la. Mo mọ yẹn ṣe láti ṣe fúlà bọ́ mi. Mo yẹn bàbá yìí ló kọ nínú. Daniel ọlá ni wọ́n lórúkọ ẹ̀ sá. Daniel my foot. Àṣẹ lọ bá ń pa ọba kì í dábàá. Èmi ní ọba nulẹ̀ bó ṣe kéré tó yìí, mo dẹ̀ ti pa láṣẹ nìyẹn. Mi ò fẹ́ rí ẹ pẹ̀lú Daniel yẹn. Tí n bá rí ẹ pẹ̀lú ẹ, girl, if indeed you care about that your Daniel, stay away from him. Torí tí n bá rí yín pọ̀, wàá fi ṣe àwátì. Dad. Báwo máa sọ̀rọ̀? Wàá fi ṣe àwátì. Dádì wa, ẹ ní sùúrù ẹ jẹ́ aṣọra fọ́rọ̀ ẹnu. I will not ní sùúrù kankan. Leave me alone. Ọ̀rọ̀ ẹnu wo? Mo ti sọ yẹn náà nìyẹn. If I see you with him, I'll kill him. I will. Look, it's an order. I do not want to see you with him. My word is law. Ìwà ẹgbẹ́ ló ní òpè ẹ́. Àwọn mi ò fẹ́ wà náà, ó ṣọ́ ti mú rọ bàbá ẹ̀, má dẹ́mi ọmọ ọlọ́mọdé gbòdo. Ó dẹ̀ jọ́ torí Ọlọ́run kó fọmọ yìí sílẹ̀. Ọmọ bẹ́tà kó má dára ẹ̀ láàmú. Ọkọ̀ ojú òfurufú ni Ìwàlọ́lá. Má wulẹ̀ juwọ́ sí. Ó ti fò tipẹ́. Ìwàlọ́lá ti lẹ́ni tó ń fẹ́ tẹ́lẹ̀. Ó nífẹ̀ẹ́ sí irú ọba dẹ̀yìn yẹn wà torí pé yẹn wà lábúrọ̀dù ló ṣe ń bẹ́ẹ̀ ṣe wọléwọ̀de tẹjọ́ ń ṣe kó má dàbí ẹni wípé ó kàn dá wà kí wọlé máa ṣàlùyé ibẹ̀ tí wọ́n tọ́ ẹ jẹ́ o Ìwàlọ́lá ti mú wọn tí wọ́n máa bẹ́tà kí ọkàn kó wá nǹkan ṣe. ó sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ṣó dẹ lójú ṣá. tó bá tún àmàdá mi lójú nǹkan jọ ń torí Ọlọ́run ṣé o fẹ́ mọ Ìwàlọ́lá jù mí lọ ni no ṣé o fẹ́ mọ Ìwàlọ́lá jù mí lọ ni o ṣòro jẹ́ kí n sọ fún ẹ ó dàbí pé mo fi òpè ọmọ ojú ni ẹni tó mọ ojú tó mọra mo wá rí wípé o ò mọjú o ò mọra ń sìn ṣé o mọ̀ wípé the last time tí o wá sílé wa Ìwàlọ́lá pẹ̀lú olólùfẹ́ wọ́n wà nínú ilé torí ẹ̀ ni mo ṣe fi àyà blọọkì ẹ tí mi ò fi jẹ́ kó wọlé ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ yẹn òun ló ti wá gbọ́ ń sìn sórí olólùfẹ́ ìwà ti dé o á dáa kó o tètè pọ̀ sókè kó o rajà kó fọmọ yẹn lẹ̀ ṣó ti gbọ́. I don't know, this whole thing still looks like Joe máa tún bí ẹlẹ́ẹ̀kan sí ṣé gbogbo nǹkan tó ń sọ yìí ṣó dẹ lójú ọkọ̀ try láti dápara unnecessarily it won't get to me really. ẹ máa gbà mí kẹ́ Daniel jọ nítorí Ọlọ́run ọ̀rọ̀ tó bá lè gba ẹ̀mí lẹ́nu èèyàn ṣé wọ́n máa fi ń ṣeré ni àbí ṣé mo fi irú ẹ̀bẹ̀ ṣeré lánàá àbí mo fi irú ẹ̀bẹ̀ ṣeré ń jẹta adẹ̀ ń sọ à ń kì à ń sà olóòmẹni tó kú a níwà lọ láti lọ́kọ tiẹ̀ kó o fi sílẹ̀ jọ nítorí Ọlọ́run ṣé o fi pé wọ́n mú lélẹ́rẹ́ ni in fact wọ́n ti ṣe introduction gan àwọn parent àwọn méjèèjì wọ́n ti mọ̀ra wọn so a better kó tètè move on torí kí ni Ìwàlọ́lá ti lọ tipẹ́tipẹ́ kó pọ̀ sókè kó rajà anyways nǹkan tẹ́mi kàn ní kí wọ́n sọ fún ẹ nìyẹn mo ti fẹ́ máa lọ bye. Thanks for the info. This seems like a dream to me. Daniel, try to understand me. Kì í ṣe mi náà. Tell me what you want me to understand. Ọ̀rọ̀
wo ló sọ lẹ́nu kò ń ṣe wọ́n táwa ni mo kàn fẹ́ mọ̀ ní kí ni mo ṣe fẹ́ tí mo fi deserve the treatment yìí lọ́wọ́ ẹ̀. No, kì í ṣe jó mi. Let me try. Wo. Hey, there's nothing to look at. Kí ni kí n wò? Wo sọ, wo sọ bí ni. Ṣé o gbá èmi lórí mi ò pé wọ́n ti sọ fún mi. Fèyí ti jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ fi mi ṣe. Bádé sọ fún mi pé o kàn ń lò mí ńlòkulò ní bí aṣọ àlòpàtì ló ń lò mí. Bọ̀ orí mi ti dàrú ní ọmọ nǹkan tó kàn ní ọ̀rọ̀ mi ni. Ó jẹ́ kí n ti mọ̀ pé àwọn ọmọ olówó bíi ẹgbẹ́ ẹ̀ ló jẹ́ kó máa bá ṣe nínú ọgbà. Let me tell you one thing. Títí ẹni lé ní. It can be my turn tomorrow. Ìwọ ló nílé ni ó lè jẹ́ tí tèmi ní tó bá dọ̀la tó ti gbọ́. Just stay on your lane. Okay, just. Yeah. Ayé ìfẹ́ ìṣara ti ta. Olórí burúkú ni kí ẹ̀yẹ ṣá. Ọ̀dàlẹ̀ tó tóbi ìṣara yìí yóò sí. Ilé ayé ẹ̀ ò ní polúkúrúmọ̀ṣù. Ilé àtọ̀nà ẹ̀ títò ló máa tò. Ọlọ́run ọba gan ló máa jọba nínú ilé ẹ̀. Òṣèré mo dúpẹ́ o. You're always welcome, sir. Mo ti wá rí yàtọ̀ nínú ìṣesí ọmọ mi. Ó ti ń hàn pé kò ní interest nínú Daniel mọ́. Daddy, ó yẹ kẹ́ trust me. Èmi ti ṣiṣẹ́ mi bí iṣẹ́. Kò sí nǹkan kan bó ṣe wà yẹn. Daniel máa máa ràn sí wà ní for now. Ó máa máa ràn sí ni. Àmọ́ nǹkan kan lèmi fẹ́ o, Daddy. Mo fẹ́ kẹ́ wá bí Ìwàlọ́lá àti Adéfisóyè wọ́n ṣe máa tètè plan wedding wọn tó máa ṣe wedding fast so kò ní sí wípé Ìwàlọ́lá wa ló ń padà bá Daniel àbí Daniel tí wá wọn tí wọ́n jọ ń pàdé mi ò fẹ́ yẹn so ẹ jẹ́ kó tètè ṣe wedding so Daniel máa lè realize pé ó ti tán pátápátá kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́. Èèyàn náà la máa work towards nísìnyí àṣùmọ̀ bó ṣe wà ń sìn ìdúró sí bẹ̀rẹ̀ òsì mi ìfẹ́ tó gbódó mi àti gbódó mi báyìí. We'll plan it. Sure. Thank you so much, sir. I appreciate it. Don't worry. More. I'm still going to give you more. Okay, thank you, sir. Ìwàlọ́lá, yeah. Love is pain. Daniel, ibi ló jókòó sí tó ti bẹ̀rẹ̀ sí ní ronú lórí nǹkan tí ò ní túmọ̀. Ó jẹ́ bá fi ronú ṣe ẹ léṣe. Wò ó máa kí n tún ẹ̀. Ẹni tó ń ti torí ẹ̀ gbàwẹ̀, ó ti ń jọ̀sán o. Kí ló dé tó máa ń sọ̀rọ̀ báyìí? Kí ló ń sọ bàdí? Kí lèmi ń sọ? O Ìwàlọ́lá ti fẹ́ ṣègbéyàwó. Ìgbéyẹsẹ̀ ni. Ìgbéyàwó bíi ti báwo? Kí ló ń sọ? Ẹ gbà. Kí ni? Tó bá ti láìkì èèyàn wá kọ́ dédé ṣáà máa móríṣiríṣi wá máa sọ bí pé kí. Kí wàá lọ lálẹ́ rí? Èmi ni. Tani bọ̀bọ̀ yìí? Ṣé o rí pọ́kọ tó fẹ́ fẹ́ nìyẹn ni? Kò lè possible now. Kò lè possible now. Níbo síbo láti gbàwó sí gbàwó ó ti yá jù náà. Wo òun ti move on pẹ̀lú láìvẹ́ nìyẹn ìwọ náà má tètè ṣarajọ kó palẹ̀ má rẹ kó lọ wọ́ ọmọ gidi kó bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ yẹn kó kó lórí à ń ronú lórí ọmọ kan tí ò ṣe. mi ò bìlẹ̀ pé kí ní yìí rí o mi ò bìlẹ̀ pé kí ní yìí rí o. Ìwàlọ́lá ó ti yá jù náà níbo síbo yìí náà. ṣé wo mọ̀ pé nǹkan téèyàn bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó ni dáàdi ò fẹ́ fi gbogbo nǹkan kan falẹ̀ ni. so mọ́mí nǹkan tẹ́ ń tọ́ láti sọ fún mi sì ni pé mi ò ní ṣe masters mi mọ́. dáàdi àtọkọ ẹ wọ́n ti sọ̀rọ̀ náà tó bá dẹ̀ ti délé ọkọ ẹ wá lọ ṣe masters tó bá fẹ́ ṣe. mọ́mí kò lè work. tí mi ò bá ti lè fẹ́ Daniel mi ò lè fẹ́ anybody mo dẹ̀ mí nẹ̀ mi ò lè fẹ́ anybody. Ìwàlọ́lá. kí ni nǹkan tí ẹ máa wá ṣe báyìí. Ọlámídé èmi àti Daniel ti jọ plan ni a máa sá lọ ni. ẹ máa sá lọ kẹ́. a máa sá lọ. ṣé o ò dẹ̀ fi òpó máa fi àwọn parents ẹ̀ sínú wàhálà tẹ́ bá sá lọ. parents mi ìgbà táwọn náà dẹ̀ fẹ́ fi mí sínú òkùnkùn ìfẹ́ ńkọ́. sá lọ. Very people jù mí. Sherry Sherman kò kí n ṣòro Ìwàlọ́lá wíwẹ́ kẹ́ máa bínú sí ara ṣe bẹ́ẹ̀ àgbàlẹ̀ pa lówe lè sọ wípé èèyàn tó bá fẹ́ kéèyàn yó èèyàn máa ń mú owó nítòun èèyàn máa ń mú kúrò nínú àwò ni kò sí kan tó fi ń ṣèyàn
àgbà gidi ló sọ yẹn. Àgbàlagbà wa mú ọ̀rọ̀ àgbà àmúlò. Thank you. Chairman, ẹ wò, mi ò ní fẹ́ kẹ́ fi ọwọ́ kékeré mú ọ̀rọ̀ yìí. And whatever you want to do, I would like you to do fast. Because àwọn people yìí, my look lọ́la, ọ̀la yìí náà máa lọ. So mi ò ní fẹ́ situation tó jẹ́ pé ẹ máa wá wọn, ẹ ní rí wọn. Ẹ má jẹ́ kí gbogbo effort wa àgbà tí ń ṣe látọjọ́ kó wá wasted o. Hello. Kí ló ní tí wọ́n máa ń ṣe báyìí gan náà? Ibo ló wà? Ẹ ṣọ́ mi ọmọ ni kí n máa dá lọ. Àwọn kí ló ti ń dúró dè mí náà? Ògbẹ́ ló ṣiṣọ́ jà wo tètè máa bọ̀ tó bá ti máa bá tèmi lọ bóyá kóníkálukú rìn rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí ni gbogbo yẹn gan? Yẹ́rà àtàrí. Why ti Daniel máa jẹ́ kí fóònù ẹ̀ kú ní ọjọ́ èní yìí? Wọ́n dẹ̀ máa miss flight wa. I don't understand o. Kò yé mi o. Ọjọ́ dẹ̀ ń lọ. Wo Ọ̀túnládé ti dé tán báyìí. Ó mọ nǹkan tó máa ṣe. Jẹ́ ká pe ọ̀rẹ́ ẹ̀ Bádé. Ṣé mo ní nọ́mbà Bádé? Mo ní nọ́mbà ẹ̀. Ó yá pé. Ìwà. Hello. Báwo ni wà? Ṣé ẹ ti débẹ̀ yẹn? Debo, níbo ni Daniel wà náà? I have been waiting here now. Waiting báwo? Daniel ti kú nínú ilé láti nǹkan náà. Tó sọ fún mi bóńbó wa bá ẹ níbi tí ẹ ti ní kẹ́ pàdé. Kò tí dọ̀dọ̀ ẹ̀. Kò sẹ́rù ẹ̀ kò sí nǹkan kan bíbá ẹ̀ mo ti kú bíbá ẹ̀ látàárọ̀. Ó bá Daniel kẹ̀, ó rí. Jọ bí mo ṣe wọlé lẹ́ǹkan mo rí lẹ́tà kan nínú ilé. Èmi dẹ̀ ti sọ sínú dustbin. Jọ má bínú jẹ́ kí n lọ mú lẹ́tà ẹ̀. Má pẹ́ padà I'll call back. Ẹ má bínú pé mo lè wo irú ìwà yìí. Mi ò sọ tọrọ fún Ìwàlọ́lá àti ọ̀rẹ́ mi Bádé. Pé mo ti ní olólùfẹ́ tèmi sí ìlú wa. Kódà ó ti bímọ kan fún mi. Ọkùnrin àbúrò. Lérò ọkàn mi ni pé mi ò ní fẹ́ mọ́. Ṣùgbọ́n àwọn òbí mi yarí wọ́n ní kí n máa padà bọ̀ wá sílé. Nígbà tí mo ti parí ẹ̀kọ́ mi, I'm very sorry, Ìwàlọ́lá. Èmi ni tiyín ní tòótọ́, Daniel. Ọkùnrin olórí burúkú làwọn ọkùnrin wọn ò lè rọrùn wọ. Mo ti tó ọ̀rẹ́ mi. Ó ti tó. Mo tí ò ní bẹ́ẹ̀. Tí ò ní bẹ́ẹ̀. Tani òṣìwò ló bẹ́ẹ̀. Tí ò ní bẹ́ẹ̀ ó ti tó. Ìwàlọ́lá. Yeah. Love is pain, love is painkiller too. Kilele yo, ìfẹ́ ló bá mi débi ké. I love you, Ìwàlọ́lá o. I want you, I need you, Ìwàlọ́lá. Me understand. Someone needs to make me understand. My excuse for you. Jesus. I am your husband. My name is Fisoye. And this is your matrimonial house. This is your house. And most of this is your matrimonial bedroom. Nǹkan tí mo sọ gangan nìyẹn. I am not supposed to be here. I'm supposed to be in the zoo. I am supposed to be with animals. You are an animal. Are you mad? Èmi animal. Èmi Fisoye. Is something wrong with you? Èmi mo jọ animal ní ojú ẹ. Oh, tí tó ṣe yìí, o ti ṣe tẹ́ o ti ṣe bó. You are going back to your father's house.
That is where I picked you from, and that is where you are going back to. You are giving me tough time in this house, and I'm tired of you. As a matter of fact, you are going back to your father's house. Read my lips. You are sick of here. No. Is he not an animal? You look like an animal. Sorry, Fisoye, owó complain yìí kò yé mi o. Ó strange sí mi. I mean, ó strange sí mi because kì í ṣe àwọn nǹkan tó ti máa ń ṣe tẹ́lẹ̀ until tí ó dọ́dọ̀ ẹ̀. Wọ́n á rí pé nǹkan míì ti wọ̀ ńgbà tó dọ́dọ̀ yín bẹ̀. Èmi ò ríro èyí rí. Bá ṣe ń pa náà kan, òun nìkan ń ríro. And mọ́sọ̀ àtìgbà tí èmi àti ìyàwó mi ìwà tá ti fẹ́ra wa, mi ò fi ọ̀sẹ̀ kan gbádùn ìwà. Daddy, to the extent that tí n bá expect anybody, mo máa need kí n ti ìwà mọ́bì kan to avoid disgrace, to avoid embarrassment. Ó ga o. Àwọn nǹkan èyí tó ń sọ yìí kò dẹ̀ ń ṣe tẹ́lẹ̀ until ìgbà tí ó dé ọ̀dọ̀ ẹ̀ ní loss of memory nǹkan kan báyìí ló bẹ̀rẹ̀ sí. Daddy, mi ò rò bẹ́ẹ̀ sà. Nǹkan tó ń ṣe ìwà ó ti ń ṣe tipẹ́. Ẹ kò observe, ẹ notice ni. Tó bá ti ń ṣe tẹ́lẹ̀ irú àwa ẹ̀ á ti mọ̀nà ọmọ tí ta tọ́jú láti kékeré tó fi dàgbà tó bẹ́ẹ̀ yà wá nímọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe. Meanwhile àrùn tẹ́ ló ń ṣe yìí kò ń ṣe wá ní family tiwa kò ṣe wọ́n ní family màmá ẹ̀ so bó ló ti wá pick up until tó fẹ́ tán ní gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ náà. No sir, èmi ò rò bẹ́ẹ̀ kò ń ṣe ọ̀dọ̀ tèmi. Bẹ́ẹ̀ pé ọ̀dọ̀ tí ni ó ti bẹ̀rẹ̀ àwọn kìnìún. Oh, okay. You as the husband, kí ló rò pa lè ṣe báyìí? That's why mo ṣe yọjú sí yín o because ẹ̀yin ni ẹbí, ẹ̀yin ni wà ní best position to handle it. Okay, bóyá ká lè ṣe báyìí. Kémi wá owó kí n sponsor yín lọ fún holiday. Bóyá ká wá holiday resort kan kẹ́kàn lọ lò bí 2 months or so. Or better still, kẹ́ lọ sí any of these Asian countries, kẹ́ lọ 2 years, kẹ́ lọ ṣe gbogbo ẹ̀. By the time tẹ́ bá gbé ń bẹ̀ dáadáa, all this loss of memory nǹkan kan á ti regain everything and normalize ẹ̀ dẹ̀ máa gbé ìgbésí ayé rere. Don't you think so? Ló bá ti jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyí, ọmọ yín ni. Bẹ́ẹ̀ ni wọ́n lọ́kọ̀ ẹ̀. Ẹ̀yin ni ẹ bí ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. I don't know, ẹ mọ̀ nǹkan tó ń ṣe mọ́ bá ṣe máa handle ọmọ yín ni. Mo tún mọ ìwọ ọmọ jọ ọmọ. Ìwà mi, o ti bínú pé mo kọ́. Mo ti rántí. HIP for the hippopo. PO for the hippopo. And TAMUS for the hippopotamus. Hippopotamus. Mo sọ fún ẹ ọmọ wa ń bínú ọmọ jọ ọmọ mo mọ̀ jù ẹ lọ. Ìwà. Kò mọ̀ mo sọ fún kò mọ̀ mo sọ fún mo rántí kò mọ̀. Èmi sọ̀lẹ̀ kí ló mi. Ó jẹ́ ìtẹ̀wá wọ̀rọ̀ kan fi ṣàdá bad boss. Torí pé bàbá ìwà ọgbọ́n òdigi, okùn nìkan ló di. Kí ló wà ló fẹ́ kí n ṣe? Àwọn tó ń tọ́jú ẹ ní pé kò sọ nǹkan mi ju Daniel lọ. What do you want me to do? Daniel wo ló wá rí? Ṣé bí wọ́n ló mọ̀ bí Daniel ṣe lọ? Ìwọ tó máa ti lọ olùnàgún, ó yẹ kó máa ti padà ẹ̀. Are you putting all the blames on me now? Ṣé o fẹ́ sọ fún mi pé o ò mọ bá ṣe plan bí ọmọ yẹn ṣe lọ? O lè má mọ ibi tó wà bẹ́ẹ̀ àjọ plan ẹni àjọ execute ẹni. Ẹ̀ṣọ́ ti wá da ẹni tó bá ṣe ń tọ́jú ọmọ tuntun ṣe bẹ́ẹ̀ náà la ṣe ń bàjẹ́. Tí ẹ̀ dúró náà Badmus ṣé kò ṣe pé o ti pa ọmọ yìí tó fẹ́ jẹ́wọ́ fún mi. Ṣé lójú ẹ mo dàbí èèyàn tó lè pààyàn? Ìwọ tó lè gbàdúrà kó yúṣẹ́ ó lè gbàdúrà kó mọ́ kú. Ìyẹn mi gbé gbogbo ó lè ṣe bẹ́ẹ̀ jọ ó lè ṣe bẹ́ẹ̀.
Adébímpé mi. Yes, baby. Ìwọ náà imagine. Ajẹ́ mi ò dá ọdún kí n fẹ́ ìwọ síbì kan. Ìwọ ni mi bá fojú sí. Ìyàwó tó fẹ́ fún mi nìyẹn. Ìyẹn ń ṣe bí ẹni tó tí brain ò ṣiṣẹ́, bí ẹni tó ní àrùn ọpọlọ. Can you imagine? Ibo ni mi bá ti bẹ̀rẹ̀ báyìí, baby? My dear, jẹ́ kí n sọ fún ẹ. Ikú tó ṣe kókó sí èmi ni. Bó ṣe máa fẹ́ mi wọnú ilé yìí. Tí mo máa kó níyàwó ta. I'm tired of being an outside wife. Baby, jẹ́ ká ṣaṣọ lójú egun. Ká lè mẹ́ni tó ń pè lára ọ̀run. Adébímpé, ìgbà wo ni máa kú òní kú? Ó ti di ìyàwó rẹ̀, you are already my wife. Èmi ti fẹ́ ẹ fúnra mi. Baby, are you sure? Oh, you mean the world to me. Oh, baby, I love you. Love you so much. I can't do without you. Ọ̀rọ̀ játijàti ọ̀rọ̀ rínú wo ló ń sọ lẹ́nu? Kí ló ń sọ lẹ́nu tí ó dùn létí ìwọ fẹ́ fẹ́ yàwó? Fisóyè, o fẹ́ fẹ́ yàwó. O tẹ̀ tí wá sọ fún mi pé o ti ní àfẹ́sọ́nà lásán, wípé onítọ̀hún tó ti lóyún fún ẹ. Abó mọ nǹkan tó ń sọ ní Fisóyè. Daddy, ẹ má bínú sá. Mo bínú. Daddy, mi ò mọ bí mo ṣe fẹ́ sọ fún yín ni. Ìgbà tó mọ́ táwọn sọ ìgbà tó ti lóyún, mi ṣáà ní sọ pé kó ṣe oyún. Daddy, èdè ìwé mi náà mò ń dàgbà sí ni. Kọ́rọ̀ mi wá dàbí ejò tó kọjá ní orí àpáta tí ò nípa. That is what I'm trying to do. Daddy, ẹ má bínú. Màá gbọ́dọ̀. Ṣọ́rọ̀ ní tó ń jáde lẹ́nu ẹ̀. Ṣé o mọ nǹkan tó fẹ́ cause láàrin mi àtọ̀rẹ́ mi ni? Relationship over 30 years. Ìwọ́gùn ò tí ì dáyé tèmi pẹ̀lú Badmus tí ń ṣọ̀rẹ́. Ṣó fẹ́ end the relationship mi pẹ̀lú ẹ̀? Ṣó fẹ́ báyé mi jẹ́ ni? Wò ó, mi ò lè sọ pé òmọ̀ọ́mọ̀ fún gẹ̀yẹ́ lóyún. Ìkà ni ẹ́. Ìkà ló fẹ́ fi ṣe. Daddy, ẹ má bínú. Daddy, it has happened. Daddy, ẹ má gbà mí. Ẹ̀yin ṣáà ni ẹbí mi. Mo bínú, má sọ fún mi pé kí má bínú mọ́. Má fi ya ìfẹ́ jẹ mí nànà. Omi jẹ́ ojú mi ń bèrè níbo ló wà o. You can hear my heart beating for you. My lady, I want to marry you. Borí bá pẹ́ nílẹ̀ àdìrẹ. Bàbá, ṣé kò sí? Ayé pé tẹ́ pé ní péjaya ni. Iṣẹ́ tó wà lọ́wọ́ yín yẹn, okay? Mo fẹ́ kí kẹ́ release ẹ̀. Màá fún yín ní owó, okay? Tẹ́ bá ti mú bọ̀ nílé mi lọ́la, kẹ́ kọ́kọ́ ya bìtì, kẹ́ make sure pé ẹ raṣọ tó fine fún, kẹ́ keep it up, kẹ́ wá máa mú bọ̀. Níwà ìyẹn ò di balance ẹ lọ́wọ́, ò di balance kò tí affect anything, alright? Bàbá, eléyìí tẹ̀ ní second thought sí. Ṣé kò ṣe wípé bóyá wọ́n ti ń rí any traces àbí wọ́n ti ń fi ọlọ́pàá or any other force wọ́n ti fi threaten ṣá? Ṣé ìwọ dẹ̀ rò pé ẹnìkan wà tó lè fi anything threaten me? No. But bí mi ṣe fẹ́ ká ṣe yẹn ni kò jẹ́ ká ṣe. I have my reasons, alright? Mama jẹ́rìsì. Ma transfer owó sí account ẹ̀. Kẹ́ lọ fi raṣọ fún. Kẹ́ á máa mú bọ̀ lé mi láàárọ̀ la, okay? Thank you. You get cracking. Baby! Baby! I'm home! Oh, Adébímpé mi. Adébímpé mi. How are you doing, baby? How is work today? We're in the bed. Serious? How are you going? Ibi tí mo sọ fún ẹ pé mo fẹ́ dé yẹn, that company, mo débẹ̀ tó tọ́. Wọ́n dẹ̀ gbé owó fún mi. And as you head straight to bank, inú odò ni mo wà. For more than 4 hours, I was stranded. Wo inú odò yẹn ni mo wà tí ó sweat gbogbo ẹ̀ tí ń bò mí for the fact that pé mo tún tan AC. Baby, so o lè lọ sí báńkì, o lè lọ sí ọ́fíìsì. Oh, kò síbi tí mo dé inú méjèèjì. I was just coming back home straight up. Baby, sorry, you were tired. Ó kọjá tired. O ìyàwó mi pa yẹn ti náà. Nǹkan tó wà important báyìí ni pé ibi ń pa mí gan. Bíbí dẹ̀ ṣe ń pa mí, ó mi kí n jẹ mọ̀ bí African food tó bá make sense, bí ẹ̀bà, bí iyán, àbí ẹ̀fọ́ díẹ̀ mọ̀, nǹkan tó strong. Baby, trust me now. O mọ̀ pé ní ti tó bá fẹ́ ni màá ṣe fún ẹ. Ṣé orí yan tó dárúkọ yẹn? You can do that now. Tó bá ti wá jẹ́ pé sẹ̀mó tó fẹ́ lẹ̀
tí mo wá wọ ẹ̀bẹ̀ ẹ̀gúsí kí n wọ ẹ̀bẹ̀ ẹ̀gúsí tó make sense fún mi mo jẹ but ẹ̀rọ tó bá kọ́ ṣe fún mi pé you go in there take your shower and after then set the table. a máa wá ṣe a máa parí gbogbo ẹ̀ but you know that I'm for you. nítorí ẹ̀ gbogbo ṣe ń ṣiṣẹ́ you mean it. Thank you very much. Thank you baby. jẹ́ kí n wọ inú room. Okay. ìwọ wọnú kitchen gbàgbé láti bá ti máa wọ ẹ̀ tán ṣe gbogbo ẹ̀ food should be ready. Fine baby. That's fine. Oh, straight Okay. to the body. Okay. Kí Jésù ṣọ́ àkẹ́yìn. Hey my baby. bò báwo ni Bímpé ṣe máa gbé owó yín lọ kò possible náà kí Bímpé gbé owó yín lọ kò possible. Adémídùn ṣé mo jẹ́ ọmọ kékeré am I a child? Bímpé tún fi yé mi pé òun ò tiẹ̀ ní oyún Bímpé tún ní God ó drop note fún mi Bímpé ní God ó drop note fún mi. Bímpé nǹkan tẹ́ ń try láti sọ fún mi sí ni pé Bímpé jí 5 million naira yín. Nǹkan tí mo sọ ọgbọ́n nìyẹn. Tèmi bá mi. Tí ẹ bá ẹ. Mo ti dáràn. Ibo ni mo fẹ́ wá Bímpé lọ? Adémídùn, where would I start from? Ìgbà wo ni mo ti dé Naija tó ti ń scam mi? Ìgbà wo ni mo dé Naija tó ń scam mi? Ibo ni mo ti fẹ́ rí 5M? Ó ti dáràn. Ó ti dáràn rárá. Ṣé bí mo bẹ́ẹ̀ méjèèjì sọ, ẹ sọ pé ẹnu mi rùn. Àbí? Tó bá jẹ́ pé ìgbà tí Ìwàlọ́lá tó ní issue yẹn ni, tẹ́ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká tákù issue yẹn, nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní máa ṣẹlẹ̀. Ìwà ìwà jókòó síbi ẹ̀ ń ṣe ẹ ti dáràn. Ẹ ti dáràn. Daddy, títẹ́ ẹ sọ yẹn mi ò ní gbà. I will not accept that one. Ẹ jọ̀ọ́, gbogbo issue yìí who caused it? Ṣé ẹ̀yin náà kọ́ ni? Ẹni mi àtọ́mi àti ká fẹ́ra tipátipá. All because I don't know mi nǹkan tó pa ẹ̀yin àti chief pọ̀. Tẹ́fù rẹ̀ pé àfi tipátipá àfi kí mi àtọ́mi ẹ̀ ká fẹ́ra wa. Àwa fẹ́ra wa tán ẹ̀wò bìtẹ̀ bá wa dé. See what you have caused. Ayé mi ó wà miserable right now. Ìgbà wo ni mo dé Nàìjíríà? Ẹ wá ní kò sí nǹkan tẹ́ fẹ́ sọ, ẹni kò sí nǹkan tẹ́ máa ṣe sí. Ṣé ò ń gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ? Ṣé ò ń gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ? À ń gbèrò bá yí ẹ ṣe máa da. Ká yí ẹ lè da. Kò gbégbé àlàáfíà. O jókòó síbi oúnjẹ tẹ́tẹ́tẹ́tẹ́ tó. Jókòó síbẹ̀ ṣùgbọ́n ìwọ idiot. But daddy, ẹ̀yin lẹ cause gbogbo wàhálà yìí. Yes, ẹ̀yin ni. Anyway, ẹ wò mi ò lọ́rọ̀ bẹ́yìn méjèèjì sọ́nsìn. Tí n bá padà dé, ẹ gbọ́ burúkú ìyálà yọ ọ̀rọ̀ lẹ́nu mi. Ẹ̀yin ọ̀dẹ̀ méjì dédé. Daddy, no, Daddy, ní kò tẹ́ fẹ́ sọ sí ogun kó tá à ń sọ yìí. Adémídùn, you see what you caused. Don't try to do shut up. Bó ṣe mi mú kó máa ṣé o máa sáré. Mi ò sọ fún ẹ pé mi ò ní interest. Mi ò sọ fún ẹ pé mi ò ní sweater tó gbẹ̀mí pẹ́ fún. Láti ìgbà náà ni mo ti wà nínú ibi tẹ́lẹ̀ kan fún mi sí títí di àná tẹ́fì pé kán wá yọ mí kúrò mi tó lè ṣe. Náà mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sá. Ìyá béèrè. Ẹ jọ̀ọ́ sá, ẹ̀gbin wo lẹ fi pé ó wà lára tálákà tẹ́ fi rò pé wọ́n ń ṣe ẹni tó tó bólówó ṣe àbí tó tó bólówó tó? Torí kò yé mi mọ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀yìn tẹ́ fi kórìíra mi tó tó báyìí. Dan, ṣeré mi ò bá ní kò má rí situation tó wà ní ibẹ̀ yẹn. Wọ́n ní arẹ́májà kan sí kò dẹ̀ tún sí àjàmá rẹ̀. Orí àwọn àgbà wọn ní tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ nìkan àbá ṣeré. Mi ò ní fẹ́ kó rí nírìí pé ìjà wà láàrin wa. Má fẹ́ kó wo ìfẹ́ tó wà láàrin ìwọ àtọmọ wa kó ṣe àforíjì fún wa. Just let go, you know. Kò sí problem sir. Nítorí àkọ́kọ́ láti ẹ̀ lè mí kí ni mo já mọ́ tí màá fi wá sọ pé ẹ ṣẹ̀ mí. Àbí tẹ́yìn náà abájọ jókòó ẹjọ́ ẹ̀ṣẹ̀ wo lólówó fẹ́ ṣe tálákà? Kò sí. Èmi ṣáà dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti ẹ̀ yọ mí kúrò nínú ọ̀fìn tí mo wà. Ìyẹn nìkan tó ní dùnnú mi. So mi rí pé kò sí nǹkan tí mò ń jókòó ṣe mọ́. Kò sí nǹkan tí mò ń dúró ṣe. Ìdùnnú mi ẹ ti gbà lọ́wọ́ mi. So kò sí wàhálà. Daniel.
ó tọ̀rọ̀ ló sọ ti dùnnú ẹ̀ gangan ni kò rọ̀ torí bá ṣe ń sọ̀rọ̀ yìí inú ìbànújẹ́ ni ìdùnnú ẹ̀ wà látìgbà tẹ́ ti jọ dẹ́kun àti máa rìnrìn àjò ìfẹ́ ló ti ní partial amnesia. Can I ask you another question? Yes, ask. This is directly to you, sir. So, Chief, do you believe might is right? Oh, yes, might is right. Yes, you're right. Might is right. Ọ̀rọ̀ ti yanjú. Ọ̀rọ̀ yín ti padà yé mi. That means your might is right. Nítorí ó dá mi lójú pé tí kò bá ń ṣe pé ọmọ yín wà nínú wàhálà tó wà yẹn, tẹ̀dẹ̀ feel pé èmi ni solution to our problem, ní kán wá yọ mí kúrò nínú ibi tí mo wà. Kò yẹ kó lọ bẹ́ẹ̀ yẹn o. Ó dẹ̀ pé fẹ́ẹ́ yà ó dẹ̀ wá nulẹ̀ o. Mo mọ̀. Mọ̀ mẹ́ a mú ẹ lọ síbi tí ó wà so ẹ lè jọjọ. Nígbà tí solution ẹ ti wà ń bí, òun lè ṣe mímú wá. Àbúrò ṣe tèmi Ọlọ́run ni mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ torí ẹ̀ mo ṣe bí yín ní ìbéèrè tí mo bí yín yẹn. You are right. Ẹ ti mọ answer rẹ̀. You are. Ó wà nígbà. Ẹ ṣe chief. Rọ́nà bẹ̀rẹ̀. Rọra ibi sí àlè sí àwọn tó ní kó dàbá. Sọ̀rọ̀ sí lọ́jọ́. Ọlọ́run sọ di mo wà kẹ́rẹ́. Ìwà jẹ́ nǹkan tí èèyàn ní ìdìbò. Kí ló ọmọ kékeré rẹ̀ máa sọ̀rọ̀ sí. Tí wọ́n á máa jẹ́ òjì agbọ́n jàre. I think I've met you before. Ojú tí mo ti rí lóòótọ́. Ṣé State University ló lọ? Yes. Ibẹ̀ lèmi náà ti ṣetán. Like láwọn ọ̀rẹ́ kan nígbà tí wọ́n wá school tẹ́jọ́ súnmọ́ra yín báyìí. Fìyí and Ọlámídé. Yes. Can you remember that your boyfriend when you were in school? The love I ain't gonna buy so much. Yes. I remember. My name is Daniel Olanio. Daniel. Oh, Daniel. Sacrifice my whole life for ìwà lọ́lá o. Ìwà lọ́lá, ìwà lọ́lá, ìwà ló ń gbogbo. Orí ló mọ̀ ọ́ lọ́la, orí ló mọ̀ ọ́la. Ó dájú pé máa dọ́lọ́la lọ́la. Certainly I know. I know that love is a crime and I'm ready to do the time. Ṣùgbọ́n ojú afọ́fọ́tán ìjà nídàálẹ̀ o. I love you but it's too late ìwà lọ́la o. I want you but I can't have you ìwà lọ́la o. Mo ti gbìyànjú mo ti ṣe tèmi ìwà lọ́la o. My pain and tears for you baby. Ìwà lọ́lá o, ìwà lọ́lá, ìwà lọ́lá, ìwà lọ́lá, ìwà lọ́lá.